Èyí mà ga o, ó ní agbára gidi gan torí pé kí ni ikú tó ń pa ojúgbẹ ẹni òwe ló ń pa fún ni. Àwáyé ìkú kẹ̀ kò dẹ̀ sí gbogbo ẹni tó ń bẹ láyé ọjọ́kanjọ́kan ká máa rántí pé ìjọ́kanjọ́kan a máa padà lọ jíṣẹ́ fún ọba tó rán wa wá sáyé o. Torí ẹ̀ la máa ṣe ń sọ ẹ jẹ́ ká ṣe dáadáa nítorí èní kọ́ nítorí ọ̀la ni. Allwell Adémọ́lá, kí Ọlọ́run kó bá wa fi ọ̀run kẹ́ wọn, kí gbogbo ọmọ tí wọ́n fi lẹ̀ sáyé kí wọ́n dàgbà, kí wọ́n dirú, kí wọ́n digba lójú ẹ̀mí gbogbo wọn. Àmọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Láàárín èmi àti yín ẹ jẹ́ ká bira wa léèrè, ikú tó pa Allwell Adémọ́lá nírú àsìkò yìí, ẹ má jẹ́ ká tanra wa, kádàrá ṣẹ lótìítọ́, àdúrà máa gbà, ìgbìyànjú ẹ̀dá wọ́n ní kò ní gbélẹ̀. Àmọ́ ẹ jẹ́ ká lọ rántí wípé títí Olúwa, títí Ọlọ́run ọba, òun náà ló máa padà ṣẹ nínú gbogbo ìgbìyànjú ẹ̀dá o. Ìwọ tó o bá sáré ayé tó o bá rí i, lọ nígbàgbọ́ pé mímọ̀ ṣe ẹ kọ́, Ọlọ́run ti kọ́ ni. Tó bá jẹ́ wípé ikú máa ń béèrè lọ́wọ́ èèyàn pé ṣó o ti rẹ́dì, láàrin èmi àti yín ẹ jọ̀ọ́, ṣé Allwell Adémọ́lá ṣé wọ́n ti rẹ́dì? Gbogbo wa la ṣáà rí fídíò tí wọ́n ṣe ló kọ̀la tó máa gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra. Kí Ọlọ́run kó bá wa bu tútù sọ́kàn àwọn fámílì yẹn, torí pé kí ni, èrè ńlá lówó. Kí ni mo sọ fún yín? Èrè ńlá lówó. Tẹ bá dẹ̀ wá rí ṣé Allwell nìkan ni òṣèré tó máa kọ́ kú ni? Many òṣèré ló ti kú lọ́dún yìí náà, àmọ́ òṣèré mélòó lókìkí ẹ̀ gbilẹ̀ tó yìí nígbà tó jáde láyé? Kò sí nǹkan méjì tó fà á tó kìkì ikú Allwell tó ṣe kàn káàkiri àgbáyé. Ẹ má jẹ́ ká tanra wa, personal life màmá yìí ni o. Torí pé kí ni, this lady tẹ́ ń wò yìí, she is a strong woman. She fought a lot of battle. Despite that, ó jẹ́ ọmọ tí wọ́n bí nílé ire, ó jẹ́ ọmọ tí wọ́n bí nídìílé alágbára. Ó jẹ́ ẹni tó jẹ́ wípé bàbá tiwọn wọn ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ní ilẹ̀ Ẹ̀gbá. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. So ó wá yà mí lẹ́nu nígbà tí mo rí àwọn èèyàn kan tí wọ́n jáde tó wá ń sọ kọ́tòkòtò, ẹ̀yin onítíátà, ẹ̀yin onígbà kan, kẹ́ máa ti gbọ́ pé èèyàn kan kú lára yín ni ẹsẹ̀kẹsẹ̀ ẹ ti máa sáré máa post ẹ̀ kiri. Ṣé ẹ ti ń retí kẹ́ni yẹn kú tẹ́lẹ̀ ni? Ṣé ẹ ti ń retí igbá kan ni? Ṣé ẹ ti ń retí àwo kan ni? Ìkọ́ tiẹ̀ tún jáde, ó ní mélòó nínú yín lórí post fíìmù Allwell Adémọ́lá ó wá kú tán nísìnyí, ẹ wá ń post ẹ̀. Ẹ bá mi béèrè lọ́wọ́ ẹni yẹn wípé ṣé fíìmù Allwell Adémọ́lá ṣé ó ṣe fíìmù kan kó má tà? Agunmú owó ni. Kò sẹ́ni tí ò ní nǹkan tó ń là kọjá. Ẹ má jà tanra wa. Ẹ bá mi share fídíò yìí, ẹ̀yin èèyàn mi. Báyọ̀ Black lórúkọ tèmi, mo kí yín káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Tó bá jẹ́ pé gbà àkọ́kọ́ tí yín rèé tẹ́yin bá ṣe ń wo ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá mi buwọ́lu subscribe button, kẹ́dẹ̀ bá mi tán notification button yín kó lè máa notify yín tá bá ṣe ń drop new video. Fẹ́yìn tẹ̀dẹ̀ tí ń wò wá tẹ́lẹ̀, a kí yín, ojú tẹ̀ fi ń wò ní fọ́. Bẹ́ẹ̀ náà ni etí tẹ̀ fi ń gbọ́ wá. Etí náà ò ní di láṣẹ Elédùmarè. Èmi ní tí yín tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí. Ẹ wo bí ikú tó ń pojú gbẹ ẹni, òwe ló ń pa fún ni o. Tó ṣèré kan bá ti wá kú, ẹ̀yin kan máa wá kóra yín jáde in the name of creating content. Ẹ wá máa bú àwọn colleague ẹ̀. Ẹ jọ̀ọ́, ta ló ní agbára láti gbàyàn lẹ́lọ́wọ́ ikú? Gbogbo wa máa la jẹ gbèsè ikú. A máa bẹ náà kọ́lọ́njẹ́ á rí púpọ̀ ṣe ń bẹ̀ mà ní. Èèyàn kan tí mo rí kíjú tí mo fẹ́ wò pé báwo ni ẹni yẹn ṣe fẹ́ ṣe é, báwo ni kíní ṣe fẹ́ ṣe é, Rotimi Salami. Ó dùn mí gan fẹ́ gbọ́n yẹn because
Rotimi Salami àti Allwell 5 and 6 ni wọ́n. National Congress táwọn TAMPAN tí wọ́n sì ṣe nínú December yìí, ẹni tó ṣe opening speech ń bẹ̀ Allwell Adémọ́lá ni. Ẹgbẹ́ TAMPAN ò mà lè gbàgbé Allwell Adémọ́lá. Kí ló wá dé tẹ́yìn kan ṣe wá ṣe ń sọ yìí pé yẹ pẹ́pẹ́ sí ó ti sáré kú, ó ti ṣe bó ṣe wá kú yẹn, ẹ ti sáré post ẹ̀ kiri, ẹ ti sáré ṣe gbá, ẹ má jẹ́ ká tanra wa. Bẹ́yìn gan bá kú ọ máa post yín, àfi ẹni tí ó bá lálùbáríkà, àfi ẹni tí ó bá rí ilé ayé wá nìkan ló máa kú tọ́dẹ̀ máa ṣòkú ẹ̀ bí òkú ẹdìyẹ. Ṣé ẹ̀ ń gbọ́ ṣá? Celebration ìdà tó wà genuinely nílé ayé celebration méjì ní ìgbà tí wọ́n bí wa sáyé àti ìgbà tá máa kúrò láyé. Ọjọ́ tá délé ayé tí wọ́n bí wa sáyé, àtọ̀rẹ́ àtọ̀tá, àtẹni fẹ́ wa àtẹni ò fẹ́ wa, gbogbo wa ló máa kí ìyá wa kú ewu o. Àtẹni tó dùnmọ̀ nínú, àtẹni tí ó dùnmọ̀ nínú, àtẹni tó fẹ́ kó lóyún sọ̀re, àtẹni tó fẹ́ kó sọ̀re. Ìjọ́ tí olóyún bá ti bímọ báyìí, gbogbo wọn ló máa ṣe kí ni? Gbogbo wọn ló máa kí ikú ewu ọmọ. Ìkíni ẹlẹ́ẹ̀kejì tó tún wà genuinely, òun níjọ́ téèyàn bá padà, torí àwọn àgbà bọ́ níta bá ń jà bíi kákúkọ́. Kò sí béèyàn ṣe lè kórìíra èèyàn tó nílé ayé pé alágbájá ẹmu rí tiẹ̀ kíní kan igbá kan àwo kan bó lè kú kó kú. It is a lie. Even àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n máa ń para wọn kiri, àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ń para wọn kiri, ṣé yòó rí pé tí wọ́n bá ti ṣe tán tó ti gbẹ̀mí èèyàn kan tán, ojú wọn á wá dá ẹni tí wọ́n pa yẹn, ṣé wọ́n lè jẹ òkú ẹ̀ ni? ṣọ́ lè ṣe kí ni? Ṣé wọ́n lè jẹ òkú ẹ̀ ni? Tó bá jẹ́ wípé èèyàn kan náà ló wà nínú níkọ̀rọ̀ tó ta fà sí Allwell Adémọ́lá, ṣé ni yẹn náà sì ní kú ni? Mọ̀mọ́ ta kọ́dí kọ́mọ́t kìyà ò mọ̀wú, kò sẹ́mi tí ò ní tọ́kú wò, mo lọ ní kéwú nìyẹn. Bẹ́ẹ̀ náà ni ẹ bá mi lọ sí inú Bíbélì, ẹ bá mi lọ sí Hebrew 9:27, ẹgbọ́n kan tí Ọlọ́run sọ ń bẹ̀. Ó ní a ti fi lélẹ̀ fún ọmọ ènìyàn láti kú ní ẹ̀kan ṣoṣo, lẹ́yìn ikú ìdájọ́ ni. Ìwé Hebrew 9:27 said, "It is appointed unto men to die once, after death it is judgment." My dear brothers and sisters watching me at this moment, what will thou say after your death? What will thou say after you pass out? Today, everybody is mourning for Allwell Adémọ́lá. May her soul rest in perfect peace. I, Bayo Black, I sincerely sympathize with the family of Adémọ́lá, with the friends and relatives and colleagues, because this is a great loss for Nollywood industry. Kí Ọlọ́run jẹ́ kí egbò yẹn k'Ọlọ́run jẹ́ kó tètè jiná lára wa, torí pé kí ni? Ó dùn mí, ìyá ìṣèyàn. One of mother, one of àwọn ìyá, we have so many mothers in Yoruba movie industry. Lára àwọn mothers ta ní tí wọ́n fẹ́ kí ìyà jẹyàn, ọ̀kan lára wọn ni Ìyábọ̀ Òjó. K'Ọlọ́run bá wa wà pẹ̀lú wọn. Tóyìn Abraham, k'Ọlọ́run bá wà pẹ̀lú wọn. Ìyá wa Fúnkẹ́ Akíndélé, behind the scene, k'Ọlọ́run wà pẹ̀lú yín. Lákàtàbú, Òòṣà, the jack of all trade, Bámi Ambassador Ọdúnládé Adékọ́lá, the warlord, olórí ogun sì ń ṣóní gbogbo sinimá worldwide. Olórí ogun ṣe kí ni? Olórí ogun ṣóní sinimá káàkiri àgbálá ayé. Ẹ jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí wo warlord, ẹ jẹ́ ká tètè lọ wo warlord. Ẹ lọ wo olórí ogun, ẹ lọ wo behind the scene, ẹ lọ wo over Sabianti, ojú ọ̀run tẹ́yẹ fò láì fara kanra wọn. Téèyàn táwa 10 million tá bá dìde lénìí tá lọ wo warlord, tó tún dọ̀la táwa 12 million tá dìde tá lọ wo behind the scene, tó tún dọ̀túnla táwa 20 million tá tún dìde tá lọ wo over Sabianti. Ó ń lọ náà nìyẹn. Nǹkan tá a lè fi ran àwọn pípù yìí lọ́wọ́ náà nìyẹn, wípé ẹ yẹ ká máa support craft wọn. Ó yé yín ṣá?
ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọ́ní ẹ jẹ́ ká kí ẹ jẹ́ ká kí oní ẹ jẹ́ ká kí ọ́ní ẹni ọkùnrin tó sun rárá fọkùnrin ẹgbẹ́ ọ́ní akọ iṣẹ́ ńlá ló ń ṣe. ẹ rí báwọn oní tíátà ṣe máa ṣe ń dúró tira wọn ni. ṣé ẹ rò pò rọrùn ni tani kò rùn kò lókìkí ibi tí ìyá wa Fúnkẹ́ Akíndélé tí wọ́n gbajúmọ̀ dé lónìí wọ́n sì ń bẹ̀ náà kọ́ wọn máa dàgbà sí ni o. wọn ì tí dèbí tó wù wọn o kọ́lọ́n jẹ́ kí wọ́n gúnlẹ̀ síbi ire o ní agbára Ọlọ́run kọ́lọ́n kó wọlá dáadáa Fúnkẹ́ Akíndélé torí pé kí ni kò sí èèyàn kan láyé yìí tó bá Fúnkẹ́ Akíndélé dòwò pọ̀ tó regret agúnmọ́ owó tó Fúnkẹ́ Akíndélé ní indọ́sítírì kò sí. ìwọ tó bá jẹ́ actor ìjọ tí Fúnkẹ́ Akíndélé bá ti mú nọ́mbà ẹ tó bá ti tẹ́ẹ̀sì ẹ ìjọ yẹn ni gbà pé ó ti ṣoríire ìjọ yẹn ni ilé ayé ẹ ti dáa. many people ló lè testify ẹ lọ wo Kàmọ́ gbéhùn rẹ ṣe Kàmọ́ tún wà lára àwọn tí wọ́n tún show appreciation fún ìyá wa Fúnkẹ́ Akíndélé kí Ọlọ́run kó bá a dúró ti Kàmọ́ state kí dáadáa ẹ̀ má bàjẹ́ kó máa dọ̀ lárẹ̀yìn ọláre iwájú ni kó máa lọ. àwa náà tàdé ń ṣàdúrà fáwọn pípú yìí Ọlọ́run o bá wa dáwọ́ ikú òjijì dúró ní indọ́sítírì o bá wa dáwọ́ ikú òjijì dúró ní indọ́sítírì o torí pé kí ni ìtò ṣẹlẹ̀ sí wa yìí Títí Allwell Adémọ́lá yìí ó ní agbára àmọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe ta ló lè pọ̀ lọ́hùn lẹ́jọ́ ta ló lè pọ̀ lọ́hùn lẹ́jọ́ kò màmá sí. gbogbo fámìlì Allwell Adémọ́lá kí Ọlọ́run kó bá wa wà pẹ̀lú yín kí Ọlọ́run kó bá wa bu tútù sí ọkàn gbogbo yín. mo ṣe eléyìí láti fi sympathize pẹ̀lú family and friends and colleagues because òṣèré orí ìtàgé òun náà ni èmi náà ó dùn mí kí Ọlọ́run kó bá mi tẹ̀ ìyá ìsáfẹ́fẹ́ rẹ̀ obìnrin tẹ̀dẹ̀ ń sọ nonsense tẹ̀ ń sọ trash tẹ̀ ń sọ gbá kan tẹ̀ ń sọ àwo kan. Allwell Adémọ́lá ò sí nínú àwọn obìnrin tó ń ṣèṣekúṣe o. ẹ̀rọ rẹ̀ pẹ́pẹ́ sí kan ẹlẹ́mu èrè ọwọ́ ẹ̀ ló jẹ́ iṣẹ́ ọwọ́ ẹ̀ ló jẹ́ ẹ lọ stop gbogbo nonsense yẹn kò sẹ́ni tí ó ní kú o. ìjọ kan ni gbogbo wa máa fi lé ayé ìsílẹ̀ o bó ṣe jẹ́ pé ìjọ kan ni wọ́n bí wa sáyé tí àmọ́jọ́ tó bí wa sáyé bẹ́ẹ̀ náà ni àmọ́jọ́ tá a máa fi ilẹ̀ kọ́nà járí púpọ̀ ṣe ń bẹ̀ ni. ẹ wo bí ẹ bá mi share fídíò yìí Bayo Black lórúkọ tèmi mo sọ ìmúdúró náà tún díjọ́ mi ọjọ́ rí a ó máa bọ̀bẹ́ ní ìbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà gbogbo ẹni bá ní àmábọ̀ òun náà la ò ní dé bá láṣẹ Elédùmarè èmi ní tí yín tòótọ́ Bayo Black lórúkọ mi mo sọ ìmúdúró náà ire o.